mi dá 20 million naira tí mo fún ọ lórí àrùn jẹjẹrẹ tí o sọ pé ó ń ṣe ọ padà o. Oil money yarí, Blessing CEO fún lésì, lọ́rọ̀ bá di iṣu ata yanyan. Láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìròyìn tí ń tàn kálẹ̀ lórí obìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára kan, Blessing Nkiruka Okoro, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Blessing CEO. Blessing tí ẹnu kìí sìn lára rẹ̀ lọ́pọ̀ ìgbà látàrí àwọn ọ̀rọ̀ tó máa mú awuyewuye dání tó máa ń sọ lórí ayélujára ló déédéé ké gbàjarè pẹ̀lú omijé lójú láìpẹ́ yìí pé òun ti lùgbàdì jẹjẹrẹ àrùn ọmú. Lára àwọn tí a gbọ́ pé ó fowó ránṣẹ́ sí Blessing CEO láti tọ́jú ara rẹ̀ ní àlùfáà Káríbóyè Ìbò táwọn èèyàn mọ̀ sí oil money. Oil money ló ti wá ń béèrè àdápadà owó rẹ̀ lọ́wọ́ Blessing CEO báyìí. Oil money sọ pé 20 mílíọ̀nù náírà lòun fún Blessing, ó sì gbọ́dọ̀ dá padà láàrin ọjọ́ méje péré. Blessing CEO ọmọ ìpínlẹ̀ Ebonyi ọ̀hún ló déédéé jáde lórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí sunkún kíkorò tó ní òun ti ní àìsàn jẹjẹrẹ ọ̀hún. Kódà ó ní jẹjẹrẹ náà ti tàn kálẹ̀, ó sì ti wọ ìpele 4 àrùn ọ̀hún tí a mọ̀ sí stage 4. Ó ṣàfihàn ibi tí wọ́n ti ń bá fa irun orí rẹ̀ tó sì ń sunkún. Blessing CEO wá ń béèrè ìrànlọ́wọ́ àwọn èèyàn láti tọ́jú ara rẹ̀. Bẹ́ẹ̀ ló ní òun yóò ta ilé òun pẹ̀lú àwọn wíìgì olówó ńlá tóun ní kóun lè rówó tọ́jú jẹjẹrẹ tó wọlé dé lójijì náà. Láti fìdí ohun tó ń wí náà múlẹ̀, Blessing fi èsì àyẹ̀wò jẹjẹrẹ kan síta tó fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí. Ó ní èsì àyẹ̀wò ọ̀hún nìyẹn. Pẹ̀lú bí Blessing ṣe fi omijé tọrọ owó tó tún fi èsì àyẹ̀wò tó pè ní tirẹ̀ náà síta, àwọn èèyàn kan kò gbà á gbọ́, wọ́n ní irọ́ ló ń pa. Àwọn wọ̀nyí sọ pé wọ́n ní Blessing táwọn mọ̀ kò lè sọ̀rọ̀ kí èèyàn bá bẹ́ẹ̀ àti pé kò sóhun tí kò lè fi parọ́. Bákan náà ọ̀pọ̀ èèyàn ló ń kànú Blessing CEO. Wọ́n ní lóòótọ́ ló lè jẹ́ pé ẹnu kìí sìn lára rẹ̀ ṣùgbọ́n kò lè gbójúgbóyà kó máa fi jẹjẹrẹ ṣeré tàbí kó máa fi ẹnu ara rẹ̀ pé jẹjẹrẹ. Ní kíákíá ní owó ti bẹ̀rẹ̀ sí wọlé fún Blessing látọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà. Kò pẹ́ rárá tó fi kéde pé òun ti rí mílíọ̀nù 13 náírà gbà, 13 mílíọ̀nù náírà gbà, nígbà táwọn kan sọ pé 100 mílíọ̀nù náírà ló ti bọ́ sí i lọ́wọ́. Nígbà tí ó yá lọ́rọ̀ padà bẹ́yìn yọ nígbà táwọn èèyàn ń sọ lórí ayélujára. Gbogbo ọ̀rọ̀ lórí jẹjẹrẹ tí Blessing Okoro sọ ló jẹ́ irọ́ gbù. Wọ́n ní ń ṣe ló yẹ kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn nítorí ayédèrú èsì jẹjẹrẹ tí kìí ṣe tiẹ̀ ló gbé jáde. Ṣùgbọ́n Blessing CEO ní òun kò jẹ́ ẹnìkankan ní àforíjì nítorí òun kò fipá mú wọn láti dáwó fún òun. Lórí ètò tẹlifíṣàn kan tó lọ ní Blessing ti ṣe àwọn àlàyé lórí ohun tó ṣẹlẹ̀ tó sì ní òun yóò padà sọ́dọ̀ dókítà òun láti mọ̀ bóyá ìpele 3